A kí gbogbo ẹ̀yin olùwòran wa nínú ilé. Ọlọ́run ní jẹ́ kẹ́ rí àìsàn tí ò gbóògùn. Àkọ́kọ́ nǹkan tí orúkọ tèmi ni Sheikh Mikale Adéọlá tí gbogbo èèyàn mọ̀ sí Akerekoro. Nǹkan tí a fẹ́ mú wálé ni Ọlọ́run kó ṣàánú wa, má jẹ́ arógun àṣetì. Ohun tó ń pè ní àṣetì ó pín sí àìmọye ọ̀nà. Tí èèyàn bá dẹ̀ tí àṣetì bá ti wọnú ọ̀rọ̀ èèyàn, ó lágbára díẹ̀. Ẹni ó bá ní àṣetì tó bá kọ́lé, àkọ́tì ni ó kọ́. Ẹni ó bá láṣetì tó bá fẹ́ ìyàwó pàápàá, àfẹ́tì ni ó fẹ́. Ẹni ó bá láṣetì tó bá ń tọ́jú ara rẹ̀ lórí àlàáfíà, àṣetì náà ni ó ṣe. Ẹni ó bá láṣetì tó bá fẹ́ ṣèrìn àjò, àlọ́tì náà ni ó jẹ́. Ohun tí wọ́n ń pè ní àṣetì, Ọlọ́run má jẹ́ ó wọnú ọ̀rọ̀ wa. Àṣetì ẹlòmíì wọ́n á ti fi lọ́kàn balẹ̀ pé lágbájá ó níyì. Tó bá di ọ̀túnla mo ní nǹkan báyìí láti fún ẹ, kó wá bá mi wá gbà. Kó bá di ọ̀túnla kan mi ni wọ́n máa sọ fún. Táṣetì bá bá ọmọbìnrin tó bá rí ọkùnrin lénìí tó bá jọ sọ̀rọ̀ títí nígbà bá dọ̀la, wọ́n bá tún jọra wọn jùlẹ̀. Ọ̀rọ̀ tí ò ní kókó kan ló máa tún wọn ká. Tí àṣetì bá bá ọmọbìnrin nígbà mìíràn tó bá ní oyún, ó tún di dandan kó wálẹ̀ náà ni àṣetì ni. Àṣetì tá à ń wí yìí tó bá báyàn tó bá kówó dání báyìí, owó tí mo ní yìí lágbára Ọlọ́run bàtà àtẹ̀wò nífìrà. Tó bá kun ọ̀la tí ó ra bàtà yẹn, nǹkan kan gbà lọ́wọ́ àṣetì ó gbà dànù. Àṣetì tá à ń sọ yìí náà tó bá wọnú ọ̀rọ̀ èèyàn, tó bá múra pé lọ́la mo ń lọ sí ọ̀dọ̀ lágbájá ọ̀rẹ́ mi kan mo fẹ́ lọ kí, kó bá ti kun ọ̀la tí jọ́ yẹn pé àṣetì ó tún bá. Ohun tó ń pè ní ẹtì ó lè bá ti èèyàn jẹ́ pátápátá. Tí ẹlẹ́tì bá gbé ọjà kalẹ̀ tó bá ń ta ọjà, àwọn ẹlòmíì lè máa ta tiwọn 2 náírà kó máa ta tiẹ̀ ní 1 náírà. Wọ́n sì fi ẹni tí ẹtì bá wà lára ẹ̀, wọ́n fi sílẹ̀, wọ́n wà lọ́bẹ̀ ní títa tiẹ̀ lọ́wọ́n. Ẹtì yìí náà tó bá bá ọmọ kékeré, yóò máa jẹ́ ìdùnnú ọkàn rẹ̀, àwọn òbí ẹ̀ pé kó ṣàkàwé, yóò sì máa gbìyànjú àti kà á, ṣùgbọ́n ẹtì náà ni ó jà sí kò ní rí kà. Ó wá dìgbà tó bá wá di pé ó dàgbà ní ó máa pé wọn ò bá sì kàwé o, Ọlọ́run kìíní máa ń dùn ẹtì lọ wọnú ọ̀rọ̀ ẹ̀. Ẹtì tá à ń wí náà tó bá wọnú oorun tẹ́dà ń sùn lásán, tó bá fẹ́ kẹ́lẹ́lẹ̀ báyìí, bí kò máa rí oríṣiríṣi nǹkan tí ò rí rí, bí eégún ṣe lè lò sọ́ọ̀ máa le. Kódà yóò wá bá débi pé àwọn oúnjẹ tí ó jẹ lójú ayé wọ́n máa gbé fún lójú oorun. Nígbà míì tó bá jẹ́ ọkùnrin ni, ó ṣeéṣe kó jẹ́ pé oríṣiríṣi èèyàn tí ò tiẹ̀ bá sọ̀rọ̀ rí lójú ayé pé àwọn ẹjọ́ ṣe rí ìfẹ́ ni wọ́n máa bá ṣe. Bí sì ṣe ní nǹkan ọmọkùnrin ó máa wálẹ̀. Irú ẹ̀ àṣetì yìí máa fa ẹtì fún yàn ni. Ẹtì tá à ń sọ yìí tó bá jẹ́ pé ó bá wọnú àlàáfíà èèyàn tí wọ́n bá tọ́jú ẹ̀ títí, wọ́n pè àkíní yóò lọ, yóò sá máa ṣe náà ni kò ní lọ. Nítorí pé àṣetì ti wà lọ́rọ̀ ẹ̀. Àṣetì ti mú ẹlòmíì tó pé ilẹ̀ tó rà láyé yìí ó fẹ́ tó 15 bí ṣe ń rà náà ń gbà lọ́wọ́ ẹ̀. Tí èèyàn bá ní ogun àṣetì, ohun tí ó ní láti mójútó ni. Èèyàn míì tó bá fẹ́ ṣèrìn àjò, yóò ti gbogbo òwe tí wọ́n máa tò náà ni ó tò pátápátá. Ó wá kù kan fún ní ìwé káwọn ìbò bọ́ọ̀lù pé a máa lọ lẹ́tì ọba wọ̀, wọ́n bá tún dá padà lé. Ẹlòmíì tí wàá dé rìn àjò náà tí ó ti wà ńbẹ̀ tí ó máa ṣayé tí ó ti pé kóun máa ṣiṣẹ́ lókun kó máa rówó, tẹ́tì bá ti wọ̀rọ̀ ẹ̀ yóò tún padà bí títí wá. Àṣetì yìí máa ń ba ilé ayé ẹ̀dá jẹ́ ni. Àṣetì tá a ti rí yìí ó máa ń wá láti pàṣẹ pé bóyá ẹnìyẹn náà ìwà ẹ̀ tí àwọn tó bí bá ti rà á lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè kó bá. Ìmíì ó wá lè jẹ́ àtọ́fà rẹ̀ fúnra rẹ̀. Ìmíì a máa wá ní àbínúgbáyé tó jẹ́ pé o ò ní mọ̀ pé àwọn tí ẹjọ́ ń gbé náà ni wọ́n tún ń lọ̀. Nítorí náà gbogbo bíkíbi tí ẹ ti bá wà, Ọlọ́run ní jẹ́ wọnú ọ̀rọ̀ wa.
àṣetì máa wọnú owó téèyàn ti pamọ́ tó yẹ pé owó tó ti pamọ́ yẹn gbogbo èèyàn ti mọ̀ pé lágbájá yìí máa ti dolówó Ọlọ́run ti ṣàánú rẹ̀ ní wọ́n bá dẹ̀ tí ò ní nǹkan mọ́ tí àṣetì bá wà lọ́rọ̀ èèyàn gbogbo tó bá yọjú sí wọn pé olówó ni máa yẹn o mílíọ̀nìyà ni o ó kàn paramọ́ ni kò fẹ́ ná ni o kò sì ní sísì lọ́wọ́ irú àṣetì yìí ní máa jẹ́ wọ́n parọ́ ìtí àṣetì ẹ̀ mọ́ tí èèyàn bí ẹ bá ti wá lápẹẹrẹ àṣetì yẹn kó tètè múra ni kò síbi tí ó lè gbà wọlé ọ̀rọ̀ ẹtì tó bá dé bá ẹ̀dá gbogbo ohun tí tó bá jẹ́ pé tí ààrẹ ń ṣe ni ẹ ti bá mú tó bá tí wọ́n bá rí wọn pé eléyìí ti ń dán yìí nǹkan kan ò ṣe é ààrẹ kò sáré lára ẹ òun ló sì mọ̀ pé inú ara òun ààrẹ ń bẹ lára òun ẹtì ní òjá yìí ó mọ̀ pé nǹkan ń ṣe òun tí àṣetì yìí bá wà nínú ọ̀rọ̀ ẹ̀dá láyé ó di dandan kó súnmọ́ àwọn àgbàlagbà kí wọ́n ṣe àtúnṣe lórí ẹ̀ fún torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń fẹ́ ká máa sọ̀rọ̀ pé gbogbo kìíní náà kò sí nǹkan kan ẹlòmíì ò ní gbàgbọ́ sí nàláì náà ni tí náà tí wọ́n fi gba ẹgbẹ́ ẹ̀ kọjá ìwọ tó bá rí kan nú àwọn àpẹẹrẹ wọ̀nyí má fi ọ̀rọ̀ ara ẹ̀ jáfara má dẹ̀ dá àgúnlá pẹ̀lú ẹ̀ torí iṣẹ́ tí wọ́n ṣe tó ṣe tẹ́ni tó rójútu ẹ̀ yìí òun lẹ́lòmíì ṣe lẹ́ẹ̀mejì tó sì rọ́nà lọ́mbẹ̀ tó bá wá fẹ́ àṣetì kó má bá ọ̀rọ̀ rẹ kò súnmọ́ àwọn tó bá mọ̀ nípa ẹ̀ kí wọ́n bẹ mú ọgbọ́n àgbàlagbà kí wọ́n bẹ ṣe ètò lórí àṣetì lẹ́yìn náà àṣetì tá à ń sọ yìí náà a máa ṣẹlẹ̀ lórí pé ẹlòmíì àárẹ̀ ń ṣe yóò ti lálàáfíà tó wọ́n pé lágbájá ìyá àmàdúpẹ́ àárẹ̀ ti balẹ̀ tí ẹ ti bá dé yóò wá bá àlàáfíà tó ti níyẹn yóò bá tó padà dé aláàrẹ̀ irú ìwọ èèyàn bẹ́ẹ̀ yẹn o láti mójútọ́rọ̀ ara ẹ̀ pàápàá ẹlòmíì gbà pé kò sí ohun tó lè ṣeun láyé nítorí pé kò tí ì ní àpẹẹrẹ irú ẹ̀ rí kò dẹ̀ ṣe é rí ẹ rí i pé omi òkun tẹ bá sọ fẹ́ lómi pé omi òkun kìkì yọ ni a ní sálọ́dà yọ sí kò gbàgbọ́ pé yọ wà ń bẹ pàápàá bí ó bá di pé ó bá fi kọ́ ẹnu ṣùgbọ́n ìwọ tó bá ti rí àpẹẹrẹ díẹ̀ náà àpẹẹrẹ yìí nọ́mbà wa ló wà lórí amóhùnmáwòrán yìí nọ́mbà ti àkọ́kọ́ 080-330-61710 èyí tó ṣe ẹlẹ́ẹ̀kejì 83-73-83-73-53-77 lẹ́ẹ̀kan sí 080-83-73-53-77 tí a lè fi ìdí kalẹ̀ sí agboolé Akerekoro ní Ègbè tí ẹ bá ń bọ̀ wá sọ́dọ̀ wa báyá láti sọ̀lọ̀ ẹ wọ mọ́tò tó ń lọ sí Ìkọ̀tún ẹ bọ́lẹ̀ ní iléèwé bus stop láti iléèwé bus stop ẹ gbọ́ lọ́kadà Onílé Wúrà nọ́mbà 7 off Onílé Wúrà Akerekoro close off Onílé Wúrà nọ́mbà 4 tó bá níjẹ́ ìpẹ́ láti Ìyànà Pàjá ni tẹ́ bá ti wọ Ìkọ̀tún ẹ bọ́lẹ̀ ní college bus stop ẹ béèrè Ìkọ̀tún high school tẹ́ bá ti dé Ìkọ̀tún high school ẹ ra àwọn ọlọ́kadà onímárúwá ẹ sọ fún wọn wípé ilé Akerekoro lẹ́ ń lọ nọ́mbà 4 lágbára Ọlọ́run àwọn títí ń wá náà Ọlọ́run ní í ṣe tiwọn àwọn ò lágbára kan àfọlọ́run ṣùgbọ́n ọba tí ń ṣe tàwọn tí ń ṣe yẹn náà yóò ṣe tiẹ̀ náà tí ó bọ̀ sí rọrùn torí pé gbogbo ẹni tí bá ti ń parọ́ ó ń pa á mọ́ ni tí èèyàn bá ń sọ ohun tí ó mọ̀ ó ń pa á mọ́ ni ewé àti gbòǹgàn ò fẹ́ àbòsí kò sì fẹ́ irọ́ àwa ò mọ ọ̀nà tí wọ́n fi ṣe jàǹbá fún yàn ṣùgbọ́n tó bá yọjú sí wa pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo ohun tó bá dúdú Ọlọ́run á tú lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Sheikh Mikael Adéọlá tí gbogbo èèyàn mọ̀ sí Akerekoro pẹ̀lú ògùn Ọlọ́run jẹ́ náà ní láṣẹ tìǹbù ẹ ṣé o.